ẹ ti dó Iya Awero pa ṣé òun ló wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni mo mọ̀ dé Iya Awero mọ̀ ẹ yé mọ̀ bá wọn jáde mọ́. Mama wa Esabod ẹkúṣẹ́ o ẹ̀sùn akitiyan náà ọlọ́gbọ̀n bá fún gbogbo ayé ti dáadáa o. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín lórí ẹ̀bẹ̀ kan ni èmi ń bẹ̀ yín ní o mi ò bá ti jà wá o mo ń bẹ̀ yín ní o. Ẹ dákun ẹ má jẹ́ kó jẹ́ gbogbo ọ̀pẹ ni onígbà yín ó máa gùn. Ẹ jọ̀ọ́ kókó ọ̀rọ̀ mi ni pé ọ̀rọ̀ tẹ́ sọ sí ìyá wa Iya Awero lágbára díẹ̀ kì í ṣe ìrìnkúrìn kì í ṣe ìsọkúsọ kì í ṣe ìṣekúṣe ló jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀. Iṣẹ́ wa ní iṣẹ́ tíátà nígbà tí tíátà ń jẹ́ tíátà ní ayé stage ló jẹ́ ká rí bẹ́ẹ̀. Ijó ni gbogbo àwọn tí wọ́n ní sáṣọ tí wọ́n ní tí wọ́n kúrò nígbà náà gbogbo náà ni wọ́n ní àwọn ẹsẹ̀ títí dì sí kì í ṣe ogúnkúrò ìsọtí ọmọ eke stage ìgbà náà kì í ṣe pé àwọn ṣeré national theatre àbí wọ́n ṣeré Òbísẹ̀sán nìbàdàn àbí wọ́n ṣeré Niger Hotel nílọrin àwọn gbére stage wọn káàkiri ni tó bá bẹ̀rẹ̀ láti Ìlọrin from Ìlọrin to Jeba, from Jeba to Mokwa, from Mokwa to Bida, from Bida to Minna. Èmi go pàdé wọn ní regulation club ní Minna ni. So pé jọ́kejì tí àwọn perform tán lè Minna tó perform. Mo pàdé wọn ní Gigiya stadium ní Sokoto ní former Kangiwa stadium tó ṣe pé nígbà tí wọ́n perform tán ní mo perform. Bẹ́ẹ̀ la ṣe ń pàdé ara káàkiri wọ́n gbé eré káàkiri wọ́n sọ ijó dẹ̀ ní nígbà náà ijó gidi ní nígbà náà ìyẹn ni wọ́n ń pè ní opening play nígbà náà. Ẹ wá máa wọ́n kí n sá àwọn nìkan tí wọ́n ní irú station yìí wọ́n ní irú problem báyìí. Ẹni tó bá mọ mọ̀mọ́ sàrà kọ́lọ́ kó fọ̀rọ̀ kẹ́ mọ̀mọ́ wa Àdùkẹ́ George bí àwọn náà ṣe ní problem ẹsẹ̀ kí ó tó di pé wọ́n lọ nìyẹn kọ́lọ́ tẹ ọ̀fọ̀ sáfẹ́fẹ́ rere tí ẹ bá mọ màmá wa ìyàwó bàbá sàrà wọ́n fún wọn ní matron nítorí station bàbá náà ṣe ní problem ẹsẹ̀ kí n má tún sọ́jú torí kò sí ní ẹni tẹ́lẹ̀ dé nígbà náà tí wọ́n ṣe stage tí wọ́n bá ní irú station tí màmá ní tí ò ní rí bẹ́ẹ̀. Màmá yẹn kì í ṣe ìyá wa ni wọ́n o ìsọ̀rọ̀ ẹgbẹ́ mò ń sọ̀rọ̀ personality màmá mò ń sọ̀rọ̀ pé àwọn ni wọ́n gẹ̀dẹ̀ wa òun sọ̀rọ̀ pé àwọn ni omi táwa mu tá a tún fi wẹ̀ tá a fi dáná tá a jẹ. Ẹ jọ̀ọ́ màmá rẹ ni wọ́n kì í ṣe màmá dọ̀tí màmá ìtẹ́ ẹni tí wọ́n yìí bá pè ní màmá nínú iṣẹ́ tíátà ọlọ́ngbọ́n alábàríkà ni gbogbo wọn. Ọ̀rọ̀ ẹ bá bínú ẹ má bínú ọ ẹ dákun nítorí Ọlọ́run ẹ yọ̀ǹda àwọn ìyá wa ẹ má bá sẹ́yìn lọ ọ̀ dà bẹ́ẹ̀ Ọlọ́run fún àbáríkà ṣiṣẹ́ gbogbo wa. Ẹ ti dó Iya Awero pa ṣé òun ló wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni mo mọ̀ dé Iya Awero mọ̀ ẹ yé mọ̀ bá wọn jáde mọ́. Ẹ rí ìyá rẹ̀ ibò bó ṣe ṣe ṣámṣám ni kí ló dé ìyá rẹ̀ ibò jù yín lọ kí ló dé Iya Awero ta ló ń gbọ́ṣẹ́ yín mo dẹ̀ pé Sálàmí ló ń gbọ́ṣẹ́ yín Adébáyọ̀ kí ló dé ìdókúdó ò dáa ẹ mọ̀ tí mo fi dúró dáadáa báyìí mo ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ oko báyìí ẹni tí mo náà ṣèpolówó ọjà wa ló ní ká ń pé ṣó yẹ ìdókúdó ò dán má tètè gbóyàn. àfin Adéwálé Elesho ta ló fi ọjẹ pírẹsidẹǹtì náà ta ló fi ọjẹ pírẹsidẹǹtì ANTP àbí kí ló pe rẹ ta ló sọ ẹ di pírẹsidẹǹtì náà bó ṣe ń bọ́ àjáde fún un kí ló dárúkọ mi nínú fídíò ẹ̀ fún mi pé èèyàn ń kọlù mí o èèyàn ń kọlù mí o gbogbo àbórúkọ mi kọ́ mi gbọ́ ẹ̀ lẹ́nu tún sọ. Mama wa Esabod ẹkúṣẹ́ o ẹ̀sùn akitiyan náà ọlọ́gbọ̀n bá fún gbogbo ayé ti dáadáa o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórí ẹ̀bẹ̀ kan ni èmi ń bẹ̀ yín ní o mi ò bá ti jà. alẹ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ni sọ́ta lẹ́sọ̀ dàgẹ́ tó ń bẹ́ mi káláwo olùgbẹ́bẹ̀ bí wọ́n pé ó mọ̀rọ̀ sọ èmi náà sì mọ̀rọ̀ sọ. bí ọpọlọ rẹ ò bá wá mi ni ṣé mi ni mo ti kọ́mẹ́ǹtì sórí péjì ṣé mi ni ọlọ́fà iná tó sọ pé ẹ ti rúnra yín ní ìrùn tèkó ẹ̀yin àgbà àyàdédé tẹ kóra yín jẹ. mi ìsìbọ wí nígbà pé wọn náà ti káàbọ̀ dé àwọn ọmọ kéékèèké kiri wúlò onímọ̀ sọ́pọ́ọ̀tì Yomi Fábíyì pedophile wúlò onímọ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ fún. wọ́n ń pe gbogbo ìgbẹ́ wọ́n pa mí wọ́n pe gbogbo ẹran tó ní ìwò ìgbín yẹn náà ń bọ̀ àfin tí bá rọ́ọ̀lù ẹ̀ wálẹ̀ ò ní fojú rí ra mọ́ fèmí lẹ̀ o ṣùgbọ́n mi tá ń yá àyà
èmi ò lójú tí o. ọmọ wa Esabod ẹkùsẹ́ o ẹ̀sùn akitiyan náà ọlọ́gbọ̀n pa fún gbogbo ayé tí náà dá o. ẹjọ́ bẹ́ẹ̀ lórí ẹ̀bẹ̀ kan ni èmi bẹ́ẹ̀ yín ní o mi bá ti jà wá. tá a là jẹ tó ń bẹ́ẹ̀. ẹ dákun ẹ má jẹ́ kó jẹ́ gbogbo ọ̀pẹ ní onígbà yóò máa pọ̀ ẹjọ́. kakúlù fún ọ kó má jẹ́ pé gbogbo ọ̀pẹ ló nígbà máa gùn àbórí ẹ̀ ò pè ní búlọ́gà lèmi ọba yín gan mọ̀ ń bá wí kó tó lanú lẹ̀bi ajá mi ló pa ẹ̀yin dà wọ́n fẹ́ẹ́ fi wí ṣe àtìwá sórí Facebook wá ṣàgbéga yìí ẹ̀yin dà èyí tó pẹ́ pẹ́ra yín ní Nollywood you are not living by the example ẹ̀yin dà wọ́n ní bàbá Ìjẹ̀ṣà ó bọ́ ọmọ sùn lọ́mọ ọdún méje ó rèpọ̀ ọmọ lọ́mọ ọdún 14 gbogbo yín ẹ kóra yín lọ ẹ tò sẹ́yìn ara yín bí afọ́jú Babylon bí ó jẹ́ kó ṣe péjì mi kejì yẹn màá dàbọ̀ ẹ̀ wà á sá kàbàkàbàkàbà èmi ò níṣẹ́ mi jù yà lọ ṣùgbọ́n tíátà nìwọ èmi ò ní fíìmù tí mo fẹ́ rìlíìsì ọláì mi ò ní fíìmù tí mo fẹ́ rìlíìsì mi ìwà fáǹsì a máa gbé ẹ wá sí gíìtì a máa nẹ̀ ẹ́ lówó kórópọ̀ ẹ̀ á fọ́ ìwọ náà ọmọ wá fíìmù mọ̀ nù ṣé èmi ló fi ń wá fíìmù ṣé ojú tiẹ̀ fọ́ bójú ẹ̀ bá tiẹ̀ fò kọ̀fọ̀ ipò jẹ́ àfẹ́yìn tí ń jẹyọ etí ẹ̀ di ṣó o rí fídíò ọkọ Ìyábọ̀ kó tó hàtì mbẹ ó tún wá lẹ́nu ọ̀rọ̀ èmi ni wọ́n ń dárúkọ ló fi dàlà halẹ̀ gbóhùn sókè. ọmọ wa Esabod ẹkùsẹ́ o ẹ̀sùn akitiyan náà ọlọ́gbọ̀n pa fún gbogbo ayé tí náà dá o. ẹjọ́ bẹ́ẹ̀ lórí ẹ̀bẹ̀ kan ni èmi bẹ́ẹ̀ yín ní o mi bá ti jà wá o. lọ́bẹ̀ mi. ẹ dákun ẹ má jẹ́ kó jẹ́ gbogbo ọ̀pẹ ní onígbà yóò máa pọ̀ ẹjọ́. kókó ọ̀rọ̀ mi ni pé ọ̀rọ̀ tẹ́ sọ sí Ìyá Awero. Ìyá Awero kọ́ yé wúro ni Ìyá Awero kọ́ yé wúro ta ni ẹ̀ ta ni Ìyá Awero ṣó tó mi bí lọ́mọ ni àbóyá ọmọ kékeré lè mi ta ìyá yín ta ìyá yà. ìwọ tó yẹ kán jù sí inú àgọ́ adìyẹ kán gbé lọ sẹ́yìn òdì àbáfẹ́ ìwà abara méjì yìí ta ni credibility wò lẹ́yìn onítíátà ni gbóbi ọ́ léèrè owó òpònú torí ó tọpọlọ ẹ dorí kodò yìí Adéwálé Elesho gbogbo ọ̀pẹ kọ́ ni onígbà máa ń gùn mo láwọn tó jẹ́ bàbá yín tó jẹ́ bàbá òdua yín gan tó máa ṣe àṣemọ́ṣe wọn ń jẹgbà lọ́wọ́ mi tá lẹ́yìn yín pàṣẹwọ́ bọ̀wọ̀bọ̀ lóhùn. àwa ń retí ẹ o àwa ewé ni ṣà ń retí àwa cruise ni ṣà ń retí ẹ Yomi Fabiyi ló sáìn fún kẹ ló gbọ́kọ̀ Ìyábọ̀ jáde tẹ́mi ò bá ní jábọ́ lóye ọwọ́ ewé ni ṣà lówó ìdántà máa ń fi ròyìn pa. Now let's turn to Lagos, where Governor Babajide Sanwo-Olu has named Lagos Homes Igbogbo Tubi in Igbogbo Bayeku after the former Lagos Deputy Governor Abiodun Ogunleye. At the event, the governor handed over a 3-bedroom flat to veteran actor Lanre Hassan Adesina, popularly known as Iya Awero, free of charge. He also handed over a 3-bedroom flat to the principal of Government Junior College Ketu Ekpe, Mr. Ikushe Iduni, and the Teacher of the Year, Mrs. Ilushakin of Oriwu College. Adedoja Salam Adeni has details. Iya Awero has spent exactly 57 years in the entertainment industry, and this is the first house she can call her own, courtesy of Governor Babajide Sanwo-Olu. Now, as a landlady, her joy is boundless. It's not that when we die, before they can appreciate what you are doing. As I'm alive, they appreciate what we are doing. And I'm very happy. I'm very happy. The Almighty God bless him, not only him, but the deputy and the whole people, House of Assembly, every one of them. God bless them. She will be among one of the many occupants of this Lagos Homes Igbogbo 2B housing scheme with 360 units comprising 121 bedroom, 122 bedrooms and 123 bedrooms homes at Bayeku,